mo kí yín ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ti ń wò wá tẹ́ ẹ ti ń gbọ́ wá. Ìròyìn Awíkonko tẹlifíṣàn ló ń dé sétí gbọ̀yìn lónìí ọjọ́rú ọjọ́ 21 oṣù kejìlá ọdún 2025. Ọmọdásọlá Ẹ̀fúnníyì ló níròyìn ṣáájú ẹ gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Ọ̀rọ̀ ti di gbàgbós báyìí o láàrin Mákindé àti Fáyọ̀ṣe lórí 50 bílíọ̀nù náírà tí Fáyọ̀ṣe ní ààrẹ Tinubu fún ìpínlẹ̀ Ọ̀yọ́ nítorí ìbúgbàmù tó wáyé ní Bódìjà. Àwọn afurasí ọmọ ẹgbẹ́ Yorùbá Nation gbégi dínà wọ́n kọlu ọlọ́pàá lásìkò ọdún Kérésì, ọwọ́ ti tẹ̀ 8 lára wọn. Àwọn agbésùmọ̀mí tó sá láti ìpínlẹ̀ Sokoto lẹ́yìn ìkọlù Amẹ́ríkà kó sọ́wọ́ Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ondo. Ní ìpínlẹ̀ Kwara, àwọn jàǹdùkú kọlu àwọn tó ń fẹ̀hónú hàn nílé ìjọba nítorí ìjínigbé. Èṣù tiwa kì í ṣe Sátánì o, olùgbàlà aráyé ni àwọn tó sọ bẹ́ẹ̀. Inú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn lẹ́ẹ̀tì mọ̀ wọ́n. Ní báyìí ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, gómìnà Ṣèyí Mákindé ti sọ pé irọ́ tó jìnnà sí òótọ́ ní ọ̀rọ̀ tí Ayọ̀ Fáyọ̀ṣe, gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ sọ pé òun darí owó ìrànwọ́ tó ń gbà láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ lórí ìbúgbàmù tó ṣẹlẹ̀ lágbègbè Bódìjà nílùú Ìbàdàn sí ibòmíì. Ṣáájú ní Fáyọ̀ṣe sọ lórí ètò tẹlifíṣàn kan wípé 50 bílíọ̀nù náírà ní Mákindé rí gbà gẹ́gẹ́ bí owó ìrànwọ́ láti ọ̀dọ̀ ààrẹ Bọ́lá Tinubu kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi báyìí nípa ààrẹ. Àmọ́ nígbà tó ń fèsì lórí ẹ̀sùn tí Fáyọ̀ṣe fi kàn án, olùdámọ̀ràn gómìnà Ṣèyí Mákindé lórí ètò ìròyìn Sulaiman Ọláríwájú ṣàlàyé pé 30 bílíọ̀nù náírà ni ààrẹ fi ṣọwọ́ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí owó ìrànwọ́ lórí ìbúgbàmù tó sọ ọ̀pọ̀ èèyàn di aláìnílé lórí mọ́ nílùú Ìbàdàn. Ọ̀gbẹ́ni Ọláríwájú sọ pé kì í ṣe 50 bílíọ̀nù náírà tí gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ ń sọ káàkiri. Olùdámọ̀ràn Mákindé ṣàlàyé pé àwọn ìwé àkọsílẹ̀ lórí owó náà tí Fáyọ̀ṣe sọ nípa rẹ̀ ní ṣe pẹ̀lú èròǹgbà ìjọba àpapọ̀ láti fowó náà ṣọwọ́ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ni. Àkọsílẹ̀ náà kò sọ pé ìjọba ti fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ní 50 bílíọ̀nù náírà. Mákindé ṣàlàyé nínú àtẹ̀jáde tí olùdámọ̀ràn rẹ̀ fi síta pé ó ń lọ bá ààrẹ lẹ́yìn tí ìbúgbàmù náà wáyé ní Bódìjà láti béèrè fún owó ìrànwọ́ ìjọba àpapọ̀. Ó ní nígbà náà níjọba àpapọ̀ ṣèlérí láti fi 50 bílíọ̀nù náírà ránṣẹ́ gẹ́gẹ́ bí owó ìrànwọ́, àmọ́ 30 bílíọ̀nù náírà ni ààrẹ padà fi ṣọwọ́ sípínlẹ̀ Ọ̀yọ́. 20 bílíọ̀nù náírà tó kù kò tí ì tẹ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́ títí di àsìkò yìí nítorí Mákindé kò ṣetán láti ṣe àwọn nǹkan tí wọ́n ní kó ṣe kí owó náà lè jáde. Olùdámọ̀ràn gómìnà sọ pé Mákindé ṣe ìkéde fún gbogbo èèyàn lórí owó ìrànwọ́ tó rí gbà náà láti ọ̀dọ̀ ìjọba àti bó ṣe gbé ìgbìmọ̀ kan dìde láti ṣàkóso lílo owó náà. Ọ̀gbẹ́ni Ọláríwájú ní ìgbìmọ̀ ọ̀hún kò fi nǹkan kan pamọ́ lórí bí wọ́n ṣe lo 30 bílíọ̀nù náírà owó ìrànwọ́ ọ̀hún fáwọn tí ìbúgbàmù ọ̀hún ṣe àkóbá fún. Ó ní ìjọba tún lò lára owó náà láti tún àwọn ilé kan kọ́ níbi tí ìbúgbàmù náà ti ṣẹlẹ̀. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìjọba tún ṣe àtúnṣe ọ̀nà tó bàjẹ́ látàrí ìbúgbàmù ọ̀hún. Bẹ́ẹ̀ ni ìjọba tún gbèrò láti kọ́ odi kan síbi tí ìbúgbàmù náà ti ṣẹlẹ̀ láti fi ṣe ìrántí àwọn èèyàn tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ. Ó ní Mákindé rí wípé ìjọba sanwó ìrànwọ́ fáwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣàkóbá fún. Bákan náà ló ní ìjọba tún ti ń ṣe àtúnkọ́ àwọn ilé kan tí ìbúgbàmù náà bàjẹ́ ní agbègbè Bódìjà. Olùdámọ̀ràn gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lórí ètò ìròyìn sọ pé gbogbo ẹ̀sùn tí Fáyọ̀ṣe fi kan Mákindé kò ṣẹ̀yìn ọ̀rọ̀ tí gómìnà sọ láìpẹ́ yìí pé òun ò ní ṣàtìlẹ́yìn fún ààrẹ Tinubu nínú ìdìbò ààrẹ ọdún 2027. Ọ̀gbẹ́ni Ọláríwájú wá kádìí ọ̀rọ̀ rẹ̀ ńlẹ̀ pé ọ̀rọ̀ náà ò ní ṣe pẹ̀lú òṣèlú ni pé ó ní ọwọ́ òṣèlú nínú.
iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ti náwó gan àwọn afurasí 8 kan fún ẹ̀sùn pé wọ́n da omi àlàáfíà ìlú rú, wọ́n péjọ lọ́nà àìtọ́, wọ́n dá lílọ bíbọ̀ ọkọ̀ dúró àti ṣíṣe ìkọlù sí ọlọ́pàá. Àwọn afurasí náà ni wọ́n fẹ̀sùn kàn pé wọ́n ní àjọṣepọ̀ pẹ̀lú ẹgbẹ́ Democratic Republic of the Yorùbá ní agbègbè Sango Ọ̀tà ní ìpínlẹ̀ Ògùn. Ní ọjọ́bọ̀ ọjọ́ 25 oṣù kejìlá yìí ní agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Olúṣèyí Babáṣèyí nínú àtẹ̀jáde kan tó fi léde kéde ọ̀rọ̀ náà. Gẹ́gẹ́ bí Babáṣèyí ṣe sọ, ní oríta Tèmídire àti abẹ́ afárá Sango Ọ̀tà ni àwọn èèyàn náà ti gbégi dínà tí wọ́n sì ṣèdíwọ́ fún lílọ bíbọ̀ ọkọ̀. Ó ṣàlàyé pé àwọn ọlọ́pàá tètè dé agbègbè náà láti rí i pé àlàáfíà jọba níbẹ̀. Ó ní bí àwọn ọlọ́pàá ṣe débẹ̀ ni wọ́n náwó gan àwọn afurasí 8 torúkọ wọn jẹ́ Adéwálé Sósànyà, Ọ̀pẹ́yẹmí Ọládọ̀tun, Sarah Gabriel, Àjọkẹ́ Gabriel, Adéwálé Adébọ́mọjọ, Yusuf Tanimowo, Olúrótìmí Adémọ́lá àti Tóyìn Gabriel. Bákan náà ló ní àwọn rí àwọn nǹkan gbà lọ́wọ́ wọn tó fi mọ́ ọkọ̀ Toyota Dyna tí wọ́n fi gbé àwọn afurasí náà, ẹ̀rọ gbòǹgbò 2, páálí tí àsíá orílẹ̀-èdè kún inú rẹ̀, àwọn aṣọ tí wọ́n kọ ẹ̀dùn ọkàn wọn sára rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó fi kún pé ní kété tí àwọn bá ti parí ìwádìí ni àwọn yóò gbé àwọn afurasí náà lọ sí ilé ẹjọ́. Ẹ̀wẹ̀, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Lánrè Ògúnlọ́wọ̀ sọ pé àwọn máa ṣe àrídájú rẹ̀ pé ètò ààbò tó péye wà káàkiri ìpínlẹ̀ Ògùn. Kọmíṣánná náà ṣèkìlọ̀ pé àwọn kò ní fi àyè gba ẹnikẹ́ni láti da omi àlàáfíà ìlú náà rú, tó sì sọ pé gbogbo àwọn tó ṣe ìkọlù sí àwọn ọlọ́pàá ni wọn yóò fojú winá òfin. Bákan náà ló pàrọwà sáwọn èèyàn láti tètè máa fi ohun tí wọ́n bá ti rí pé ó ṣàjèjì ní agbègbè wọn tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Lẹ́yìn ìkọlù tí ilẹ̀ Amẹ́ríkà ṣe sí àwọn agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Sokoto, ikọ̀ aláàbò Àmọ̀tẹ́kùn ìpínlẹ̀ Ondo ti fi páńpẹ́ ọba mú àwọn afurasí 39 kan. Ikọ̀ Àmọ̀tẹ́kùn Ondo sọ pé lára àwọn agbésùmọ̀mí ìpínlẹ̀ Sokoto tí wọ́n sá wá sí igbó ọba ìpínlẹ̀ Ondo ni àwọn èèyàn ọ̀hún jẹ́. Bákan náà ni wọ́n tún ní àwọn ti mú àwọn afurasí 61 mìíràn fún ẹ̀sùn ìjínigbé, ìdígunjalè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọ̀gá àgbà ikọ̀ Àmọ̀tẹ́kùn Ondo Akọgun Adétúnjì Adélẹ́yẹ sọ èyí di mímọ̀ lásìkò tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nílùú Àkúrẹ́. Ó ní afurasí 100 ni àwọn ti fi páńpẹ́ ọba mú báyìí jákèjádò ìpínlẹ̀ Ondo. Ó fi kún pé àwọn ń ṣe àyẹ̀wò fínífíní fún wọn lọ́wọ́ láti mọ irú ìjìyà tí wọn yóò kojú ní ìbámu pẹ̀lú òfin. Ọ̀gá àgbà Àmọ̀tẹ́kùn náà ṣàlàyé pé agbègbè Ẹlẹ́gbẹ̀ka tí wọ́n ti mú àwọn afurasí yìí jẹ́ oríkò tó burú jáì nípínlẹ̀ Ondo látàrí àwọn ìwà ibi tó máa ń wáyé lágbègbè náà. Ó ní ìdí sì nìyẹn táwọn fi gbé ikọ̀ kan kalẹ̀ ní agbègbè náà kí àwọn olùgbé agbègbè náà lè máa gbé ní àlàáfíà. Akọgun Adélẹ́yẹ, olórí Àmọ̀tẹ́kùn Ondo, tẹ̀síwájú pé àwọn afurasí agbésùmọ̀mí náà ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn. Ó ní ọjọ́ orí wọn wà láàrin 20 ọdún sí 40 ọdún. Bákan náà ló ní àwọn afurasí yìí jẹ́wọ́ pé onírúurú ìkọlù ni àwọn ti ṣe sí apá àríwá orílẹ̀-èdè yìí. Èyí ni wọ́n ló jẹ́ káwọn sá kúrò ní bùbá wọn láti àríwá tí wọ́n sá wá sí igbó ọba ní ìpínlẹ̀ Ondo. Ọ̀gá àgbà Àmọ̀tẹ́kùn ọ̀hún wá sọ pé èèyàn kankan kò lè sá wá sí igbó ọba láì bá gba àṣẹ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ondo. Ó kìlọ̀ pé ẹnikẹ́ni tí ọwọ́ bá tẹ̀ nínú igbó ọba ìpínlẹ̀ Ondo láì gba àṣẹ yóò fi ojú winá òfin.
ó wá rọ àwọn aráàlú láti fi ìròyìn tó bá ń ṣẹlẹ̀ ní àyíká wọn tó àwọn àmọ̀tẹ́kùn létí pẹ̀lú ìlérí pé àmọ̀tẹ́kùn yóò dìde kíákíá. Bákan náà ló ní àwọn ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú gbogbo ìpínlẹ̀ tó wà nílẹ̀ Yorùbá láti rí dájú pé àwọn agbésùmọ̀mí tó ń sá kúrò ní apá àríwá orílẹ̀-èdè yìí kò rí àyè láti sá sí tàbí ṣọṣẹ́ ní gbogbo ilẹ̀ káàárọ̀ òjìrè. Ní ìpínlẹ̀ Kwara, ìkọlù kan wáyé lọ́jọ́ àìkú ọ̀sẹ̀ yìí sí àwọn èèyàn tó ń fi ẹ̀hónú wọn hàn sí ìjọba ìpínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí ẹni tí ọ̀rọ̀ náà sojú rẹ̀ ṣe ṣàlàyé fáwọn oníròyìn, ìyẹn ọ̀gbẹ́ni Ganiyu, ó ní ilé ìjọba ìpínlẹ̀ Kwara gan ni wọ́n ti kọlu àwọn olùfẹ̀hónúhàn náà. Ọ̀kan lára àwọn obìnrin tó ń fẹ̀hónú hàn ọ̀hún, arábìnrin Fatima, òun náà ṣàlàyé pé àwọn ń fi ẹ̀hónú àwọn hàn lórí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń wáyé níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara. Fatima sọ pé ìfẹ̀hónúhàn alálàáfíà làwọn ṣe lọ sí ilé ìjọba Kwara lórí ètò ààbò ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn àti bí àwọn ajínigbé ṣe ń jí àwọn èèyàn gbé lágbègbè náà, ṣùgbọ́n tí ọ̀rọ̀ padà bẹ́yìn yọ. Arábìnrin Fatima ṣàlàyé pé bí àwọn ṣe dé iwájú ilé ìjọba nílọrin ni àwọn jàǹdùkú bẹ̀rẹ̀ sí ní kọlu àwọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lu àwọn lẹ́gba. Ó júwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tí kò bá òfin mu rárá. Obìnrin náà sọ pé àwọn kò bá ìjọba jà, ẹ̀tọ́ àwọn làwọn ń béèrè fún kó tó di ohun tí wọ́n bẹ̀rẹ̀ sí ní lu àwọn lẹ́gba. Ẹ̀wẹ̀, agbẹnusọ gómìnà ìpínlẹ̀ Kwara Rafiu Àjàkáyé fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. Àjàkáyé sọ pé gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrasaq bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ náà. Ó ní gómìnà ti ké sí àjọ ọlọ́pàá láti ṣe ìwádìí ọ̀rọ̀ náà kí wọ́n sì mú àwọn tó wà nídìí ìkọlù ọ̀hún. Nínú àtẹ̀jáde tó fi ṣàlàyé ìṣẹ̀lẹ̀ yìí ni gómìnà Abdulrahman Abdulrasaq ti ní aráàlú lẹ́tọ̀ọ́ láti fi ẹ̀hónú wọn hàn, kò sì yẹ kí ẹnikẹ́ni kọlù wọ́n. Ìjọba ìpínlẹ̀ Kwara ní àwọn kò mọ nǹkan kan nípa ìkọlù ọ̀hún. Lọ́sẹ̀ tó kọjá yìí, lásìkò tí pọ́pọ́ sísìn ọdún Kérésì gbòde ní ọdún Èṣù tí àwọn oníṣẹ̀ṣe máa ń ṣe náà wáyé. Níbi ọdún náà tí wọ́n ṣe nílùú Ìwó ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní àwọn alákòóso Èṣù ti ṣàlàyé àwọn ohun tí ọ̀pọ̀ èèyàn kò mọ̀ nípa Èṣù. Arabawo ìlú Ìwó Ìfátayọ̀ Àfọlábí ṣàlàyé fún àwọn oníròyìn pé Èṣù tí àwọn oníṣẹ̀ṣe ń forí balẹ̀ fún ó yàtọ̀ sí Sátánì tí àwọn Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí gbà pé kò dáa. Arabawo ìlú Ìwó sọ pé Èṣù tí àwọn ń bọ ó ní iṣẹ́ pàtàkì tó wá jẹ láyé nítorí ìránṣẹ́ Olódùmarè ni. Ó ní Èṣù tí àwọn oníṣẹ̀ṣe ń forí balẹ̀ fún kì í ṣe Èṣù tí àwọn Kìrìsìtẹ́nì àti Mùsùlùmí máa ń pariwo rẹ̀, àti pé olùgbàlà aráyé ni Èṣù tàwọn. Nínú àlàyé tirẹ̀ lórí Èṣù, Ìfáwọlé Àjàní, ẹni tó jẹ́ àwíṣẹ awo ti ìlú Ìwó, ó sọ pé kò sí olùgbàlà mìíràn tó ju Èṣù lọ tí àwọn ń sọ nípa rẹ̀. Ìfáwọlé ṣàlàyé pé Èṣù yìí kì í ṣe aláwọ̀ funfun, ìránṣẹ́ Olódùmarè tó rán wá láti wá gba gbogbo èèyàn kalẹ̀ ni. Yàtọ̀ sí àràbà àti àwíṣẹ awo, ẹlòmíràn tó tún kín ọ̀rọ̀ Èṣù yìí lẹ́yìn ni obìnrin kan, ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Òkúntẹ́niọlá Ẹgbẹ́diwúrà, ẹni táwọn èèyàn mọ̀ sí Yèyé Olókun. Yèyé Olókun, ẹni tó ní wòlíì lòun tẹ́lẹ̀ nínú ìjọ Kìrìsìtẹ́nì, ó ṣàlàyé pé Èṣù jẹ́ ọ̀kan pàtàkì lára ìránṣẹ́ Olódùmarè. Ó fi kún pé ipa pàtàkì ni Olódùmarè gbélé Èṣù lọ́wọ́ tó sì ń kópa náà bó ṣe yẹ. Olóòótọ́ ni Èṣù bí Yèyé Olókun ṣe ṣàpèjúwe rẹ̀, òun sì ni onínúure jùlọ nínú àwọn irúnmọlẹ̀ tí Olódùmarè dá gẹ́gẹ́ bó ṣe wí. Òkúntẹ́niọlá tún ṣàlàyé síwájú pé òun mọ Bíbélì dáadáa,
òun ti fìgbà kan rí jẹ́ òjíṣẹ́ ní ìlànà kìrìsìtẹ́nì kóun tó padà sí ibi tí orí dà òun sí. Àwọn tó ń bọ Èṣù náà sọ pé kò sí bí ọba kan yóò ṣe ní kí àwọn má bọ Èṣù nílùú Ìwó nítorí ìlànà ìṣẹ̀ṣe tí Èṣù jẹ́ ọ̀kan nínú wọn. Ó ní gbogbo ọba ilẹ̀ Yorùbá ń gbàjọba. tó ìròyìn lórí Awíkonko tẹlifíṣàn kò ní jù báyìí lọ fún tòní. Ọmọdásọlá Ìfúnníyì lóníròyìn. Ẹ ṣeun tẹ́ ń wò wá tẹ́ ń tẹ́tí sí wa. Ó dìgbà kan ná, ire o.